lẹ́ni ni pé kí ló dé tó wọ́n fi gbogbo aṣọ Muhammadu yáwó táwọn ẹrú àlá àtàwọn ọmọ àlá tí wọn ò rí gbèsè yìí san láti lọ gba aṣọ ànábì níbi tán ti fi yáwó. Ẹ bá wo aṣọ yìí náà níṣẹ́ aṣọ ànábì ni àdìgbà tó ti fi yáwó tó fi kú kò rí gbèsè san. Ẹ wo bá aṣọ ṣe gíràn aṣọ òdìdí ànábì Muhammad òjíṣẹ́ àlá. Ẹ wo aṣọ ẹ̀ bó ṣe rí só bójúmọ́. So fún díẹ̀ yìí gbogbo ẹ̀yin ẹrú àlá àtẹ gbọ́ èdè tá à ń sọ yìí tẹ́ ń gbélẹ̀ bàbá wa ẹ lọ bá ànábì ṣe gbèsè aṣọ ẹ̀ kẹ́ gbà á. So Ọlọ́run níjà jẹ gbèsè kú o. Àfáà yìí kan náà lọ sọ bẹ́ẹ̀ pé ànábì Muhammad yín ó jẹ gbèsè kú ni o. So kì í ṣàwa la sọ bẹ́ẹ̀ o. Brọ́dà mi Olúpọ̀ ẹ bá wa gbóhùn sókè. Àbọ̀rúbọ̀ yẹ gbogbo lé o. Gbogbo àtọ o àsúrè wòlíì òfin. Yóò máa júṣe fún wa o. Àṣẹ wà. Kò dẹ̀ ní sú wa, kò ní rẹ̀ wá. Allah ló máa give up. Ẹ̀wẹ̀ ṣe gan-an. Ojú everybody ti ń open. Ara àwọn ọmọ wọn tó ń dẹ̀rù pé àwọn ń lọ́mọ nínú ẹ̀sìn Islam wọn ní pẹ́ dé. Àwọn nǹkan tó ń ta wọ́n lára gangan nìyẹn. Kò ń jẹ́ pé wọ́n ń pè wá sẹ́sìn kọ́ àbí pé wọ́n fẹ́ ká wà àlùjànnà tó ń lọ kọ́. Iṣẹ́ tí àwọn ọmọ wọn ò ní lọ́wọ́ tó yẹ pé wọ́n ti gbọ́kànlé sí àfáà. Nǹkan tó ń dùn wọn gangan nìyẹn. Iṣẹ́ yẹn dẹ̀ ó ń cast. Kò ní ṣiṣẹ́ fún wọn láìpẹ́ tán bá lọ kọ́ṣẹ́. So eléyìí tó ń dùn wọn gan-an nìyẹn. Gbogbo arítẹ́rí tí wọ́n ń sáré yẹn. Àwọn àfáà tó ní àwọn tó ń gbá tó ń lù ní jìbìtì tá à ń là wọ́n lójú tí wọ́n ní rí èèyàn lù ní jìbìtì mọ́. So wọ́n lè rí nǹkan tí wọ́n mọ̀ wọ́n dẹ̀ lè ṣiṣẹ́ torí apá wọn ti wùyẹ́ ọ̀lẹ ni wọ́n láti lẹ̀. Ọ̀lẹ ni wọ́n mẹ́ni àwọn tẹ́ rí tán wá òkè wá complain yẹn wọn ò níṣẹ́ lápá. Wọ́n dẹ̀ tún bí àwọn ọmọ tán kan níṣẹ́ tán kan lẹ́yìn kéwú. So eléyìí ló ń dùn wọn ká máa ní sùúrù fún wọn. Díẹ̀díẹ̀ orí wọn máa pé. Orí wọn máa pé díẹ̀díẹ̀. So nǹkan tí mi fẹ́ bá yín sọ nìyẹn pé ẹ jẹ́ ká máa ní sùúrù fún wọn díẹ̀díẹ̀ tán bá ti wọlé ẹ ti mọ̀ pé ara ń ta wọ́n ni. Ó ti yé àwa àwọn ni ò tí ì yé. Ó yé wa dáadáa. Ó yé wa dáadáa. Nígbà tí wọ́n fẹ́ gba oúnjẹ lẹ́nu wọn. Ẹ ti gẹ́tì ẹ̀ nígbà tí wọ́n fẹ́ gba oúnjẹ kúrò lẹ́nu wọn ni nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣé gan bàbá wa. Bàbá ẹ sáré bá wa gbóhùn sókè. Táwọn Sheikh àti mufti wa kan tó bẹ̀rẹ̀ Quran. Mufti wa kan mo. Nǹkan tí kan máa sọ fún àwọn mufti wa àti Sheikh ìdẹjọ́ torí Ọlọ́run. Ẹ má máa gbà kúgbà láyè mọ́jà rè é má ẹ̀kan yé sí wa láyé tó bá ti dé wá ti kórìí wọn ò pé ẹyọ wọn dànù ẹ má di sùúrù yìí tí ń pọ̀ jù tèmi ni. Wọ́n ń bá yé àwọn èèyàn jẹ́ lọ ni kò sí nǹkan tó ń ṣe fún èèyàn òṣì náà ń ṣe bí ẹran aṣẹ́ wò kò sí nǹkan tí nǹkan tó ń kọ́ èèyàn náà. Ẹ jẹ́ kó máa mọ ẹ̀dẹ̀ máa sọ fún ẹ jẹ́ kó mọ̀ kẹ̀dẹ̀ máa sọ fún wọn kẹ́ ń ṣe kí ni. Wọ́n sì mí ẹ̀dọ̀ àtàwa náà àtàdẹ̀wásá náà ẹ jẹ́ ká máa ní sùúrù àwọn oníkọ́mẹ̀ntì ẹjọ́ ẹ má yẹ ká máa búra wa lọ títí ẹ kàn máa sọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kó má pọ̀ jù díẹ̀díẹ̀ ni ẹ fi kó kẹ́ fi máa gí sí ẹ ṣé mo dúpẹ́ gbogbo lé. Ẹ ṣé gan ms bàbá ms ti lọ lá píópíó. Ọmọ ọlọ́mọ ọmọ yẹn mà ti rìn. Àbọ̀rúbọ̀ yẹ gbogbo lé o. Ogbó àtọ àsúrè wò. Yóò ti ṣe tán ní ms máa tó àti ṣe tán ṣe nǹkan tó ń ṣe wọ́n lè dúró díẹ̀ o. Bàbá ọmọ yẹn ṣe ń fẹsẹ̀ lílẹ̀ ni ó ṣe ń dúró. Ìgbà náà wọn kọ ibi tó wà ṣe bí ìlú wa ló wà yìí. Ká máa pamọ́jọ láìsí àwọn ẹbí Muhammadu. Máa tó fi iṣẹ́ lẹ̀ sí màá máa fẹ́ tọ́jú ọmọ kí iṣẹ́ kí. Àwọn ẹbí Muhammadu àwọn yẹn náà ń bí wọ́n máa ní Islam is growing faster, the fastest growing religion. Wọ́n dé wọn pé torí pé wọ́n ń bímọ jọ yìí. Wọ́n bá lábàárù àtọmọ ọ̀dọ̀. Àwọn wèrè nígbà tó bá fẹ́ yàwó bíi mẹ́rin márùn-ún tó wá ń bímọ bíi 15, 17, 20. Ẹ wá ní Islam is the fastest growing religion àbí fastest breeding religion. Gbogbo àwọn ọmọ tẹ́ kọ́ tẹ́ bí tẹ́ tọ̀ àwọn ló ń dà lúrú báyìí. Ló ń gbá àwọn èèyàn kiri ló ń gbé idol Saudi lọ gbèrú lọ pàtẹ sórí bíi pé àwọn ọlọ́ni adẹ̀yìn kan tiẹ̀ máa lọ sí Saudi ṣé wọ́n ti mọ kéwú wọ́n ti lè sọ èdè Arabic wọ́n lè gbé Saudi náà ẹ kàn wá owó kẹ́ relocate lọ sí Saudi Arabia ó máa pè yín náà
kẹ́ẹ̀dẹ̀ fi àwa ọmọ Yorùbá lọ́rùn sílẹ̀ á ní àbáyín lọ àlùjànnà. Nǹkan tèmi kàn fẹ́ sọ fáwọn èèyàn wa ní pé ẹ jẹ́ káwọn èèyàn wa lọ mọ̀ pé Ọlọ́run ò kì í ṣàbòsí o, kò sẹ́ni tọ́lọ́run ò ṣe fún ọ. Àwa ní tiwa, àwọn Saudi wọ́n lè ní tiwọn o, but tẹ́nítẹ́ní tàkísà ń ta tán. Kò sí èdè tó dáa tó èdè wa lágbàáyé, kò sí àṣà tó dáa tó àṣà wa lágbàáyé. Kí ló dẹ̀ ń pè ní ẹ̀sìn? Spirituality, ọ̀nà tó lè gbà láti bá creator ẹ sọ̀rọ̀. A dẹ̀ ti ní ọ̀nà tá à ń gbà láti bá creator wa sọ̀rọ̀ kí wọ́n tó gbé àwọn ẹ̀sìn orí ibú yìí dé. Mo fẹ́ káwọn èèyàn mọ̀ pé Ọlọ́run tó dáyé tó dọ́run kò nẹ́sìn o, èèyàn ló create ẹ̀sìn. Inú àṣà oníkálukú ibẹ̀ náà ni ìlànà tó ti máa gbà láti bá creator ẹ̀ sọ̀rọ̀ ibẹ̀ ló wà. Àwọn kan wà tí wọn ò ṣẹ̀sìn kankan. Ọlọ́run ìfẹ́ lọ́lọ́run, Ọlọ́run ò torí ẹ̀ kórìíra wọn. Àwọn kan wà tán bá lè sọ pé okay, àwọn tó ń bọ Ògún tó ń bọ Ọya, wọn ò pé Ògún, Ọya, Ṣàngó, wọn ò pé lọ́lọ́run. Wọ́n ń bọ wọn ancestors wọn ni, wọ́n dẹ̀ ń pay homage fún wọn. Bó ṣe rí nìyẹn, à ń gba ọ̀nà ọ̀dọ̀ wọn láti tọrọ nǹkan lọ́dọ̀ Olódùmarè. Bó ṣe rí nìyẹn. So tó bá ṣe nǹkan kan, kò sí náà kankan tó fẹ́ wọ̀ o, ẹ má jẹ́ kán tàn yín o. Tó bá tún wá ṣe Islam gangan ni pé o ti gba passport iná. Àwa ọmọ Yorùbá a ò ní náà kankan tá a fẹ́ wọ̀, but ìwọ tó bá ti wá jẹ́ ọmọ Yorùbá tó tún wá lọ ṣe Islam, ó ti di dandan fún ẹ kó o wọná, kó o jóná, torí nǹkan tí Allah sọ ni, ó dẹ̀ sọ pé òun máa mú ṣẹ. Tẹ́ bá kanú Kùránì yín dáadáa, tẹ́ ẹ kà fún ara yín tí ẹ ò tẹ̀lé ọ̀rọ̀ rádaràda irọ́ táwọn àáfàá yín tán máa ń pa fún yín. Gbogbo àwọn ọ̀rọ̀ yìí náà ni wọ́n pa fáwa náà nígbà tá a wà nílé kéwú. Ẹ̀yin náà wá jẹ́ ká tiẹ̀ wá fojú wò, ká tiẹ̀ wá sọ pé ìjìyà wà fẹ́ni tí ò bá ṣe tọlọ́run. Ẹ jẹ́ ká kàn tiẹ̀ lo common sense wa pé ìjìyà wà fún. Náà tí ìjìyà bá wà fún, ṣé bẹ́ẹ̀ náà wá ní pé kí wọ́n wá kọ́kọ́ kó gbogbo àtẹni tó ṣe àtẹni tí ó ṣẹ̀ kọ́kọ́ kó gbogbo wọn lọ sínú iná? Ẹ jẹ́ ká ro kinní yìí. Nǹkan tá Allah sọ tó wà nínú Kùránì ni pé gbogbo yín pátápátá ẹ máa kọ́kọ́ wọ inú iná. Ẹ wá bi àwọn àáfàá pé ǹjẹ́ wọ́n máa kúrò nínú iná? Kí ni àrídájú pé wọ́n máa jáde kúrò nínú iná? Ẹ má jẹ́ kán tàn wá. Lákọ̀ọ́kọ́, kò sí iná kankan bì kankan, torí a ò kí ń lé ọmọ burúkú fẹ́kùn pàjẹ́. Ọlọ́run dá wa wá sílé ayé ká gbádùn ra wa, ká enjoy fún ọ. Èní yìí a máa kà á, a dẹ̀ máa jẹ́ kí everybody kẹ́rí gbogbo nǹkan tí wọ́n lọ ń ṣe ní Saudi. Gbogbo yín ẹ lè rí òkúta lẹ̀ ń forí balẹ̀ fún, òkúta ni Allah. So ẹ jẹ́ ká gbé kúrò lọ́kàn yìí pé tó bá ṣe Islam ó máa wọná, àbí tó bá gba Jésù gbọ́ ó máa wọná. Irọ́ ni o. Ẹ̀yin náà ẹ wo bí wọ́n ní Bible ọ̀rọ̀ Ọlọ́run ni, wọ́n tún ní Quran ọ̀rọ̀ Ọlọ́run ni. Ọ̀rọ̀ Ọlọ́run táwa dẹ̀ mọ̀ inú Ifá ló wà. Kò yẹ kẹ́ ti mọ̀ pé àti Bible àti Quran náà wá fi gbá wa ni. Ọlọ́run tó wà nínú Bíbélì, ìyẹn ó jẹ́ Yahweh. Ọlọ́run Ísírẹ́lì ló pera ẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá ń sọ pé Ọlọ́run yín ni. Báwo lọ́lọ́run Ísírẹ́lì ṣe jọmọ́ ti Yorùbá? Kó jọra wọn. Ẹ wo Allah, ṣìgìdì àwọn Àràbù ni, ẹ tún pè pẹ́yìn náà lẹ́tú ní. Ẹ jẹ́ ká ronú, àtàlà àti Yahweh, kò sí ìyí tó gbéde wá nu méjèèjì o, kò sí ìyí tó mọ̀ wá rí o. Kò dẹ̀ sí iná, ìyẹn gan mo fẹ́ kẹ́ máa mọ̀. Nǹkan tẹ́ ní láti ṣe ni pé ẹ tẹ̀lé òfin àti ìlànà ìlú tẹ́ bá wà. Gbogbo ìlú ló ní òfin tiwọn. Nǹkan tí wọ́n gbà nílẹ̀ Yorùbá ní àwọn ìlú míì wọn ò gbà o. For example, nílẹ̀ Yorùbá o lè dá ẹran dùbúlẹ̀ kó fọ̀bẹ sí lọ́rùn kó pa, o lè mẹ́dìyẹ kó pa. Tó bá dé ìlú òyìnbó o ò lè ṣe bẹ́ẹ̀ o. Ẹ ti mọ̀ pé ìdálù òun lòṣèlú, ìyàtọ̀ òfin ìlú oníkálukú yàtọ̀. Nǹkan tó bá ti mú ẹ, tó bá ti tẹ̀lé òfin ìlú tó wà, o ò níná kankan tó fẹ́ wọ̀, kò sí nǹkan kan tó fẹ́ ṣe ẹ́, ọlọ́pàá kankan ò lè gbé ẹ. So bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí. Ọlọ́run tó dá àwa kò sọ pé a máa níná kankan, kò síná kankan bì kankan. Ó dẹ̀ ti rán àwọn òjíṣẹ́ tọ̀dọ̀ tiwa náà sí wa ní èdè tọ̀dọ̀ tiwa. Kò dìgbà tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ lọ ń kọ́ èdè níbì kan.
so mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ pé àwọn Fúlàní àwọn Àràbù àwọn Fúlàní ṣiṣẹ́ fáwọn Àràbù wọ́n fẹ́ gba ilẹ̀ wa. Islam dẹ̀ ni wọ́n ń lò. Wọ́n fẹ́ kí gbogbo yín kẹ́ gba Islam. Tẹ́ bá gba Islam tán wọ́n á wá fún yín ní ṣẹ̀ríà. Tọ́ bá ti fún yín ní ṣẹ̀ríà ẹ wá bẹ̀rẹ̀ sí para yín fún ara yín lẹ máa para yín. Ẹ máa para yín dé ojú àmì. In fact gbogbo àwọn obìnrin tó bá ti gba Islam ẹ lọ sí Afghanistan sìn. Àwọn òfin wọn obìnrin kò lè jáde, obìnrin ò lè wa mọ́tò, obìnrin ò lè ṣe lè kò lè ṣe tọ̀hún. Àwọn òfin yìí ló máa gbé wá fún yín. Wọ́n máa jẹ́ kí gbogbo yín ẹ máa dẹni yẹpẹrẹ. Tán bá sọ yín dẹni yẹpẹrẹ tán wọ́n máa wá gbalẹ̀ yín lọ́wọ́ yín. Ṣé rí àwọn àáfàá tẹ́ rí wọn ò kọ kí ọ̀sán dòru o, wọn ò kọ kí nǹkan kan wọn kò sí tó kàn wọn tí wọn nǹkan tán fẹ́ jẹ ni wọ́n mọ̀. Kán ṣáà ti máa rí jẹ kán dẹ̀ ti máa gun ọkọ̀ bọ̀gìnì kán máa rán àwọn ọmọ wọn lọ sílùú òyìnbó. Nǹkan táwọn ń ṣe nìyẹn o. Wọ́n ń lo orí ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ ò mọ nǹkan kan ẹlòmíì ó kàn ń tẹ̀ lẹ́nu. Gbogbo nǹkan tá a bá ti mú wá fún yín tá a bá ti kà fún yín ní orí bíi mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé àwa ò lè parọ́ fún yín o. Kò sí nǹkan tá a fẹ́ gbà ń bẹ̀ o. Àmọ́ ìdàgbàsókè ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún torí tìlú wa bá da. Òun ni ẹnu wa la máa ṣera wa lọ́kan. Tá a bá dẹ̀ ṣera wa lọ́kan a máa lè ráyé gbé. Gbogbo nǹkan tá à ń ṣe yìí kò ń ṣe nítorí ìtọ̀dọ̀ tiwa o. Tó bá pé nítorí ìtọ̀dọ̀ tiwa ni a lè wò pé àwa ti travel mo ti kọ́ ọmọ wá sílùú òyìnbó kò ní di ìwé àwọn ọmọ mi lọlé. Àmọ́ a ò rò bẹ́ẹ̀. A ní láti padà lọlé, a ní láti tún gbogbo ẹ̀ ṣe. Gbogbo wa la mọ̀ pé gbogbo àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí tó bá pé ilé la wà. Àwọn àáfàá yìí kò sí nǹkan tí wọn ò lè ṣe, wọ́n á ti máa fọlọ́pàá wáyàn kiri. Torí pé wọn ò fẹ́ òótọ́. Òótọ́ dẹ̀ nìyí tó bá ti dé òkùnkùn máa ṣe kí ni ó máa paradà ni o. Àwa ò ní jáwọ́ láti máa sòótọ́. Kò ń ṣe pé owó kan là ń gbà ń bẹ̀. Àmọ́ a fẹ́ kí àwọn àrọmọdọ́mọ wa a ò fẹ́ kí wọ́n tún fèsì àwọn challenges táwa fèsì yìí. Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Naija báyìí ẹ wo bọ́n ṣe ń face different things ló wọ́n ń face. Ẹ wo ilẹ̀ Yorùbá ẹ wo báwọn èèyàn ṣe ń tọrọ jẹ. Ojoojúmọ́ náà sọ pé àwọn èèyàn ń tọrọ jẹ kò sówó gbogbo iléèwé ò dáa everything ti bàjẹ́. Àwa ò dẹ̀ fẹ́ kó máa lọ bẹ́ẹ̀. Ẹ wo àwọn àáfàá yìí wọn ò ní sọ̀rọ̀ síbẹ̀ tí wọ́n ní pé kẹ́ ṣáà máa kówó wá kẹ́ wá máa kéwú kẹ́ máa kéwú kán dẹ̀ máa kówó lọ sí Mẹ́kà torí pé àwọn tó ń ṣiṣẹ́ fún yìnyẹn àwa ò fẹ́ kó rí bẹ́ẹ̀. So a ní láti ṣe ìgbìyànjú tọ̀dọ̀ tiwa. Gbogbo àwọn nǹkan tẹ́ bá dẹ̀ rí tá a bá ti sọ tá a bá ti post ẹ̀yin náà ẹ máa download ẹ̀ ẹ máa send ẹ̀ sáwọn ọ̀yà wa. Ẹlòmíì ó kàn need kankan bá sọ̀rọ̀ ni kí ọpọlọ ẹ̀ fi ṣí. Ẹlòmíì náà mọ̀ pé àwọn nǹkan yìí wrong but torí pé kò réyàn sọ fún un. A wò pé ń gbà tó yẹ pé nǹkan tá a bá tán ṣe nìyẹn jẹ́ ká máa ṣe. Bẹ́ẹ̀ kọ́ ọwọ́ tá a wà yìí ó gbọ́dọ̀ yàtọ̀. Tẹ́ ẹ bá da gbogbo mọ́sálásí wó tí gbogbo yín ò kírun mọ́ nǹkan kan ò lè ṣe yín o. Ayé ò lè parẹ́ irọ́ ni. So tí gbogbo yín bá kọ̀ tẹ́lẹ̀ ẹ̀ lọ ṣọ́ọ̀ṣì mọ́ pé ṣẹlẹ̀ fẹ́ máa ṣe nǹkan kan ò lè ṣẹlẹ̀ o. Ibi tá a wà yìí wọ́n ti ń convert àwọn churches wọ́n ti ń convert ẹ̀ sí restaurant ìtàn sọ di hotel wọ́n sọ di hotel. Àwọn ìlú tó dáa wọ́n ti ń lé àwọn mọ́sálásí àwọn Arab wọ́n ti ń lé wọn dànù wọ́n ti ń da mọ́sálásí wó. Tá a bá ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá nǹkan kan ò lè ṣe wá o. Nǹkan kan ò lè ṣe wá. Ẹ jẹ́ ká ríra wa bí ẹ mọ̀ pé wọ́n ní odò tó bá gbàgbé orísun ó máa gbẹ ni. Gbogbo wa dà gẹ́gẹ́ bí igi ni. Igi tán bá ti gé kúrò ní rúùtù ẹ̀ ó yẹ kẹ́ ẹ mọ̀ pé irú igi bẹ́ẹ̀ ó máa kú ni. Wọ́n fẹ́ ká kú. Wọ́n fẹ́ pa wá rẹ́ nínú ayé. Òun ni wọ́n fi ń disconnect wa kúrò nínú root wa ọ̀dọ̀ àwọn ancestors wa. Because kò sí bá ṣe fẹ́ bá Olódùmarè communicate bá ṣe fẹ́ bá sọ̀rọ̀ it has to be through our ancestors. Àwọn ìlànà tán fi ilẹ̀ la gbọ́dọ̀ gbà. Ẹ bá gba ti Jésù ò mọ̀ yín rí o. Ẹ bá gba tànábì ànábì ò rí yín rí kò mọ̀ yín rí o kò gbọ́ Yorùbá o. So gbogbo nǹkan tó wà nínú Quran pátá irọ́ ni. Tó wà nínú Bíbélì irọ́ ni. Ẹni tó bá sọ pé òótọ́ ni kó wá síbí kó wá sọ bí tí Muhammad ti sọ Yorùbá fún wa. Kó wá sọ bí tí Jésù ti sọ Yorùbá fún wa. Wọ́n kàn mú ideology míì wọ́n gbé wá wọ́n fẹ́ wá fi override tọ̀dọ̀ tiwa. Wọ́n fẹ́ disconnect wa lọ́dọ̀ àwọn ancestors wa. Ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ́n afẹ́fẹ́ lásán ló ń gbé lọ.
mo mọ̀ pé àwọn ọlọ́gbọ́n gbogbo àwọn ọ̀rọ̀ tí mo sọ yìí á ti yé wọn. Àwa ò ní dákẹ́, a máa sọ, a dẹ̀ máa kà jáde kúrò nínú ìwé wọn láti máa parọ́ fún yín, láti máa deceive yín. Èdè lásán ló fẹ́ máa fi manipulate yín o. Wọ́n dẹ̀ ti tú àwọn èdè yẹn, wọ́n ti tú sí òyìnbó, wọ́n ti tú sí Yorùbá. Ẹ lọ ka Kùránì yín ní èdè òyìnbó, ẹ lọ kà ní èdè Yorùbá, ó máa yé yín o. Tó bá sọ fún yín pé ẹ ò nágbọ́yé ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí, irọ́ ló fẹ́ pa fún yín o. Ìyẹn ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀, gbogbo nǹkan tá a bá kà fún yín bì gẹ́lẹ́ bó ṣe rí la ṣe máa tú fún yín. A ò dẹ̀ ní parọ́ fún yín, a dẹ̀ mọ̀ pé ẹ̀yin tẹ́ ń gbọ́ wa náà ẹ ní làákàyè, ẹ nọ́pọlọ. Ẹ̀yin náà ẹ wá jókòó kẹ́ ẹ rò fún ara yín. Tẹ́yin bá jẹ́ òbí, ẹ fira yín pé ẹ jẹ́ òbí, ẹ wá bí àwọn ọmọ lóríṣiríṣi, ẹ wá fún wọn ní èdè oríṣiríṣi. Ǹjẹ́ máa sọ fún àwọn ọmọ yín bóyá ẹ bí ọmọ 5, ẹ wá fún wọn ní oríṣiríṣi èdè 5 tó jẹ́ pé gbogbo èdè lẹ gbọ́, tó rán ní Ọlọ́run gbogbo èdè ló gbọ́. Ǹjẹ́ máa wá sọ fún àwọn ọmọ yín 5, ẹ máa wá sọ fún àwọn 4 bẹ́ẹ̀ pé irọ́ o, ẹ̀yin 4 yìí o, ẹ lọ kọ́ èdè ẹnì 5 kẹ́ tó lè fi bá mi sọ̀rọ̀. Ẹ ò lè sọ bẹ́ẹ̀, bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí ìfẹ́ lọ́lọ́run. Ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo wa, oníkálukú pátá ló ní tiẹ̀. Gbogbo pé má bọ kinní kan, má ṣe kinní kan, irọ́ ló wà ń bẹ o. Tó bá pé Ògún ló ní láti bọ táyé máa fi dá lọ bọ́, nǹkan kan ò lè ṣe é, kò sí náà kankan tó fẹ́ wọ̀. Tó bá pé Ṣàngó ló ń bọ nílé yín lọ bọ́, tó bá jọ́ Bàtálá ni lọ bọ́. Tí nǹkan kan ò bá dẹ̀ wù ẹ́ láti ṣe, tó yẹ pé kàn fẹ́ máa gbé ayé ẹ kó máa tẹ̀lé òfin ìlú ẹ, kó máa jayé orí ẹ, kó ṣiṣẹ́ lọ máa ṣe, nǹkan kan ò lè ṣe é, kò sí náà kankan tó fẹ́ wọ̀. Àáfà tó bá sọ pé iná kan wà, ẹ sọ fún ẹ pé kó kú sìn, kó dẹ̀ lọ pẹ̀lú kámẹ́rà, kó lọ rìkọ́ọ̀dù iná yẹn wá fún yín kẹ́ wá wò ó. So irọ́ lásán ni o. So àwa ò ní dákẹ́ bó ṣe ń lọ yìí. Ìwé tó wà níbí tá a ti rà gan, mi ò rò pa lè kà tán lọ́dún 5 sísìn tá a bá ń kà díẹ̀díẹ̀. So bó ṣe ń lọ yìí, eré kọ́ kò dúró. Àwa ò bú ẹ̀sìn ẹlẹ́sìn. Nǹkan tó wà nínú ìwé yẹn là ń kà fún yín ní òtítọ́ àti òdodo. Ẹni tó bá ti sọ nǹkan míì tó bá ti tú fún yín yàtọ̀ sí bá a ṣe tú yìí, ẹ̀yin náà ẹ lọ kà fún ara yín. Tó bá ti yàtọ̀ sí bá a ṣe tú, tó bá ti fẹ́ lo àlùkò, tó ti sọ fún yín pé ó ní lógà, ó ní kinní kan tó máa fi tú, ẹ ti mọ̀ pé ó ní kinní kan tó máa fi tú, ẹ ti mọ̀ pé wọ́n fẹ́ parọ́ fún yín ni o. Àwa ò ní parọ́ fún yín o. So gbogbo àwọn videos wa ẹ máa pín káàkiri, ẹ máa download ẹ máa share ẹ sáwọn èèyàn. Ẹ jẹ́ káwọn èèyàn máa rí nǹkan tó ń ṣe pé rádaràda ló wà ní Islam, irọ́ lásán ni o. Àtijọ́ ìta ti ń pe Allah, ta ti ń sọ pé irọ́, ta ti ń sọ pé Muhammadu irọ́ ni. Tẹ́ ẹ bá gbàgbé látijọ́, ẹni tó bá wọ́n lè sọ pé tó bá dúró lé Quran, ẹni yẹn wọ́n lè ní ó máa kú. Tó bá sọ orúkọ ọmọ ẹ ní Allah, ó máa kú. Tó bá ṣe irọ́ ni gbogbo kínní, wọ́n fi kó ẹrù sí wa láyà ni. Ohun rẹ̀ o, à ń jẹ́ kó yé yín pé Allah ò kì í ṣe Ọlọ́run. Ẹ̀yin náà dẹ̀ rí, ó ti jẹ́. Ẹ̀yin náà dẹ̀ rí gbogbo nǹkan tá a dẹ̀ ń sọ tá à ń kà fún yín, bẹ́ẹ̀ gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe rí o. So for now mo dúró for now kí ẹlòmíì gbóhùn sókè ẹ ṣe. Ẹ ṣé gan MS bàbá, Elédùmarè á wà pẹ̀lú yín, ilé àtọ̀nà yín ò ní bàjẹ́. Bàbá wa Àkànní of Oyè, ẹ jọ̀ọ́ ẹ bá wa gbóhùn sókè. Ìyálájí ẹ lè bá wa gbẹ́nu sí máìkì lọ́dọ̀ Oríyọmí Hamzat lẹ́wà. Kí ló dé kí mo ṣe? Kí lè ṣe mí? Ẹ ṣàánú mi, ẹ má jẹ́ débẹ̀. Mo ṣe làbọ́rú, mo ṣe làbọ́yè o, mo kí gbogbo ilé ẹ̀yin bàbá mi, mo kí yín olówó Èkó. Àkànní ọlọ́ba fúnra rẹ̀. Bàbá bẹ̀túálì, MS bàbá, ìpínlẹ̀ mo wà o, mo kí gbogbo ilé ìyá mi Àkẹ́jù. Bàbá Olúpo, mo kí yín o bàbá mi. A kú ìsinmi òpin ọ̀sẹ̀ o. Ayé wa kò ní yẹ̀lẹ̀, gbogbo wa ló máa rájé jẹun o. Àdẹ̀ní báláyé fọwọ́ tí o láṣẹ àṣẹ máa mi. A máa ṣe lọ títí láéláé ni, kò ní sún wa, kò ní rẹ̀ wá láṣẹ àwọn tó ní ilé ayé. Gbogbo ẹnikẹ́ni báyìí tó bá ní kóun mọ́rọ̀ wá sẹ́nu, àwọn tó ní ilé ayé àpè sọ́dọ̀ ni láṣẹ àwọn rúmọlẹ̀.
gbogbo ibikíbi tó bá ń dé tó bá gbogbo àwa tá wà ń bì orúkọ ẹnikẹ́ni tó bá dá báyìí tó bá ṣe ń dá báyìí ara máa sán pa àkọ́bí wọn ni tí wọ́n bá lákọ̀ọ́bí ara yẹn máa gbé wọn sánlẹ̀ báyìí ni tó máa fẹ́ dùn ara lé wọn láyà láṣẹ Olódùmarè. Bó ṣe rí nìyẹn, mi ò ní ṣépè púpọ̀ ǹgbọ́n èyí tí mo ti wí yẹn náà àràárọ̀ mọ́. In fact ṣe lọ́rọ̀ àwọn pípù yìí tí èmi tí bá kàn tiẹ̀ ń wò má ní iná ti bà wọ́n, nọ́mbà ti bà wọ́n already. Ẹ mọ̀ bí ìgbà téèyàn bá gé àgékù ejò ni tó ń japoró kiri, wọ́n ń japoró ni gbogbo wọn ọkàn wọn ò balẹ̀ mọ́. tó ibi tán bá ṣàtìrí even bí wọ́n sọ bí nǹkan tó ń sọ níbẹ̀ ò bá jẹ ti pé ọ̀rọ̀ Kùránì náà ń kà o wọ́n ṣáà máa wà ń bẹ̀ ṣáá ni wọ́n á wá wọlé ẹni àtẹni tó ń sọ ọ̀rọ̀ àtẹni tí ò sọ̀rọ̀ wá kàn wọlé àníkàbá yín dá ṣètò ní kí lẹ mọ̀ tá à ń ṣe ń bí ọkàn wọn ò balẹ̀ o ọkàn wọn ò dẹ̀ ní balẹ̀ títí táwọn ò nílẹ̀ máa fi tì wọ́n tó máa fi tì wọ́n dànù kúrò nílẹ̀ Yorùbá. Because mo wo ìkan sọ láàárọ̀ yóò ní ìgbà tí ọ̀rẹ́ òun kan bímọ ọ̀rẹ́ òun yẹn onífá ni ìgbà wo odù Lẹ́kí lóyún ó yọ fọ́mọ yẹn ńgbà tó máa dá kọsẹ̀ jáyé ọmọ gbogbo wa bá bú sẹ́rìn. Ẹ wò ó nǹkan tá tiẹ̀ fẹ́ ṣe é sìn tẹ̀yìn bàbá mi tẹ máa bá wa tẹ̀ mọ́ wọn létí tí wọ́n bá because a ṣe lórí ìkànnì gbogbo wọn rọ́rọ̀ sọ níṣẹ́ náà ń ṣe kátó a ní ok ẹ má pe Ọlọ́run Olódùmarè tiwa mọ́ ẹlẹ́bọ ni ẹlẹ́bọ ṣàlẹ̀ pè wá àwa ń ṣe ẹbọ pàṣẹpàṣẹ ni Ọlọ́run Olódùmarè tó dẹ̀ táwa dẹ̀ mọ̀ o tó wà nílẹ̀ Yorùbá ẹlẹ́bọ ni o ẹ má pè mọ́ o kán má fi nǹkan tí ò jọra wọn wé nǹkan mọ́ because wọn ò lè ṣe tán bá ti ń sọ̀rọ̀ báyìí tó yín sẹ́ẹ̀dì kan pé Allah wọn yẹn Ọlọ́run Olódùmarè ni ìyẹn la tún ní a máa gbà lẹ́nu wọn wọ́n gbúdọ̀ fìyẹn lẹ̀ because nǹkan tó fi sọ fún àwọn bàbá yìí náà nígbà yẹn nìyẹn pé Allah àti kinní kan nǹkan kan náà ni láì mọ̀ pé kì í ṣe nǹkan kan náà ká láwọn bàbá yẹn wọ́n mọ ìwé kà láyé ìgbà yẹn tán ti go through Quran wọn yìí bá wa ṣe tú sílẹ̀ yìí tán ti wo gbogbo ẹ̀ wọ́n á ti mọ̀ wípé kì í ṣe nǹkan kan náà wọn ò ní future kan náà àtọ́ ó yàtọ̀ síra wọn gédégbé so kán má fi nǹkan tí ò jọra kán má fi wé nǹkan mọ́ kán rọra dá máa sọ àlá wọn àlá tí tó ti ń tì wọ́n lójú tí wọ́n lè pè mọ́ yẹn tó dìgbà pé tó má rí ìpọ́n mo sọ fún kan mo ní ṣé ó lè sọ pé Ọlọ́run akubaru àbí kó sọ pé Lódùmarè akubaru àbí kó lọ sí ilẹ̀ àwọn tàbí kó lọ sọ́dọ̀ àwọn kó lọ sí Mẹ́kà kó nínú ẹ má pe Allah mọ́ o Ọlọ́run ni kẹ́ mọ̀ pé o Olódùmarè ni kẹ́ mọ̀ pé o so Allah is not Elédùmarè Olódùmarè ti tiwa kì í ṣe Allah wọ́n ní láti stop ìyẹn gan ó tún ní láti dópin lọ́tọ̀ because tó bá ń sọ̀rọ̀ yẹn ó máa ń jẹ́ nǹkan tó máa ń rún mi nínú pé nǹkan tí àwọn ará bíi tán àwọn bàbá ńlá wọn táwọn rò pé wọ́n gbọ́n tán fi wọlé sáwọn bàbá yẹn lára tó wá dè ní tó jẹ́ pé àwọn bàbá ńlá wọn yẹn náà wá ń bú pé wọ́n gbé ìfẹ́ wá pé nǹkan kan náà lájọ ń ṣe wọ́n gbọ́dọ̀ tó ẹni tó bá ti máa tú Kùránì bíbà yìí mo mọ̀ pé ẹ̀wà ń bí o ẹ̀yin ọmọ ẹrú ilẹ̀ Yorùbá ẹ̀yin ẹrú wa ẹ̀wà ń bí tẹ́ bá ti máa gòkè wá gbà kankan bì ẹ rọra pé Allah yín lásán àbí aláwù tẹ́ bá dẹ̀ mọ̀ pé ẹ fẹ́ pọ̀ Ọlọ́run kẹ́ wá mú evidence yín wá nígbà yìí ẹ Quran Yorùbá ibi tán ti kọ Ọlọ́run instead aláwù kẹ́ wá fi hàn wá ká wò ó bí bẹ́ẹ̀ kọ́ ẹ rọra sọ̀kalẹ̀ kẹ́ máa lọ Ọlọ́run Olódùmarè yẹn àgbà lẹ́nu yín kò jọ mọ́ra ẹ lè fi Ọlọ́run kẹ́ fi gbé ìrun ní mọ́ṣáláṣí yín so ẹ bá wa drop ẹ̀ ìyẹn náà ní láti drop lẹ́nu yín torí ẹ ti pera yín lẹ́rú ìdá ló máa pera ẹ̀ ní kinní kan so ẹrú tẹ belong sí yẹn ẹ rọra ṣe tẹ ní ẹ lọ́pọlọ ni ẹ tí ẹ gbìyànjú kẹtí ẹ wò pé ok ọmọ ìyá mi àìmọye àwọn ọmọ ìyá tó jẹ́ pé ìmí ń ṣe ẹrú ìmí ń ṣe oníkálukú ń ṣe so tógun bá bẹ́ sílẹ̀ ń sì tó bá ní kẹpọ ọmọ ìyá yín dandan ẹ gbúdọ̀ pa ibi tán dẹ̀ ti gbẹ́sìn wá fún yín wọn ò rán yín wọn ò mọ̀ yín séèyàn
ẹranko ganan mọ̀ yín sí àwọn bàbá yín tó lọ ń tọrọ jẹ lọ́hùn tó ń gbowó tó fi ń kọ́ mọ́ọ̀sì tó ń gbowó tó fi ń gbẹ́ bọ́ọ̀ fún yín àwọn ló dọpọlọ rí rú bọ̀ tí wọ́n lè ṣàlàyé fún yín pé nǹkan táwọn máa jẹ ló máa ń lé wọn kiri nǹkan tó máa jẹ màá fi lọ gbẹ̀sìn orí burúkú tó fẹ́ fi kó bá àwọn ìran wọn ó yẹ kán lè ṣàlàyé fún pé ebi ló máa pa wọn débẹ̀ ebi ló pa wọn lọ sọ́dọ̀ àwọn lárúbáwá tán fi lọ tọrọ owó lọ́dọ̀ wọn ni owó náà fi ń ṣẹ̀sà àwọn bàbá yín tẹ̀rọ pé wọ́n gbẹ́ sìgá wọ́n ṣe kinní yẹn owó nǹkan tó máa jẹ bí ìgbà téèyàn bá ṣe business ẹ̀yin ọmọ tẹ́ ẹ̀ mọ̀ nǹkan kan náà wá kórè yín náà wá kóná sí yín lórí pé ẹ máa bá wọn jagun lọ àwọn náwó tàràbùn fún wọn ẹ̀yin forí la kú ẹ̀yin òpònú ọ̀dẹ̀ amukun mẹ́kọ ẹ wá sọ pé kò sọ Ọlọ́run kan àyàfẹ́ Ọlọ́run abáyálà àyàfẹ́ Ọlọ́run kiri kan níbo náà ti ẹ gbé Ọlọ́run ẹ fi àlà ẹ ní kò sí àlà yín ta dẹ̀ mọ̀ sí gidi ní kò lè fọhùn kò sí nǹkan kan tó lè dá ṣe àwọn onú gbogbo Quran yìí gan àlà gan kò nífẹ̀ẹ́ yín kò kọ síbẹ̀ pé òun tiẹ̀ nífẹ̀ẹ́ yín o òun fẹ́ràn yín o àárí nínú àlá kó tiẹ̀ sọ̀rọ̀ dúdú kan sí yín pé kó tiẹ̀ wọ ọ̀rọ̀ ìwúrí kan kó tiẹ̀ sọ sí ẹ̀yìn ìran ẹrú ẹ̀ kò ṣẹlẹ̀ ó nìyẹn ọlọ́wọ́ ọ̀tún méjì àti wo ẹwọ etí bí etí ìgalà etí bí etí eworo ẹrí bó ṣe nà ṣìgìdì ni òun náà dẹ̀ ló wà nínú Kaaba ṣé lèèyàn máa ṣé téèyàn bá rélé gan lọ́sàn gangan láì ṣe pélé ṣé kò ní. bí ẹ má jẹ́ kó pẹ́ títọ̀ kí o fẹ́. ẹ má jẹ́ ó pẹ́ ṣé kò ní họ ẹ wá ń pelé lọ́lọ́run tiyín ńgbà tó ti mórí yín láti kékeré wọ́n ti ṣe surgery su ẹ̀yin tẹ́tẹ̀ tún máa ń gbéṣù kálérí yẹn tẹ́ máa ń ràpò orí yín torí kò mi ò rò pọ́pọ́ lọ́wọ́ à ń bẹ̀ ẹ tún wá máa gbé lórí gbogbo èèyàn ṣé dandan ni kẹ preach àlà fún gbogbo èèyàn ni ṣé gbogbo dandan ni kẹ lọ mọ gbogbo everybody lẹ́sẹ̀ ẹ̀yin tẹ́ rọra gbà ẹ ṣe ya sọ pé òkè ọmọ àlà ni yín o òun ló dá yín àlà tó dá yín tó jẹ́ pé ọwọ́ méjì ọ̀tún ló ní tẹ́yin dẹ̀ lọ́wọ́ méjì tẹ́ dàbí èèyàn tó bá jẹun ló dá yín ó yẹ kó dá yín bò ń ṣe rí ni ẹ̀yin òpònú afọ́fúngbẹ́mu ọmọ la tọrọ irọ́ la bí irọ́ táwọn bàbá yín pa tán fi kú òun náà lẹ́yìn ọmọ tẹ bá máa tútù Quran títí yín ló yàtọ̀ àdẹ̀mọ́bí tán kọ́ sí like bí bàbá mi kan ṣe béèrè lọ́wọ́ èèyàn kan ní òkè bẹ́yìn Yorùbá Muslim tẹ ṣe ń tú Quran inú ìwé wo náà kọ́ sí tútù tẹ̀ ń tú yẹn ṣé ó ṣètẹ́wọ́gbà ní gbogbo àgbáyé nìkan sẹ́yìn máa fi epo sí ẹ fi yọ̀ sí kẹ lè rówó gbà bèbí ti ṣẹ́jú gbogbo àwọn tẹ́ ń purọ́ gbowó lọ́wọ́ wọn ní àwọn tó wà ní outside tẹ́ ní kán mówó kinní kan wá ẹjá bá yín wọlé kúlẹ̀ aláwọ̀ ẹjá bá yín wọlé sùrùtù kò hàn fún yín lówó mọ́ ara wa ń kan yín ẹ wá ń ṣe bí ajá dìgbòlugi kiri orí TikTok ẹ ń ṣe já ìjẹ́ ti tán ìjẹ́ ó ti tán lẹ́nu yín gbogbo ẹ̀ àwọn tó bá ṣì ń lọ fọmọ wọn sí bẹ́ẹ̀ lọ fọmọ yín sílé kéwú orí yín gò pé abiya pàápàá jùwọ àwọn obìnrin ìwọ tó bá jóbìnrin tó gbóyún oṣù mẹ́sàn-án pẹ̀lú ìrora pẹ̀lú ọjọ́ ìkúnlẹ̀ ẹyọkan yẹn tó tún ṣì ń lọ fọmọ ẹ sílé kéwú abiyagba ni ẹ òpònú abiyamọ ni ẹ tí o fọmọ yẹn sílé ìwé kó jẹ́ kó kàwé kó wúlò fúnra ẹ̀ bí o bá tẹ̀ ti rò pé o ò fẹ́ jẹun ọmọ jẹ́ kọ́mọ yẹn gangan wúlò fúnra ẹ̀ lọ́jọ́ iwájú má jẹ́ kó ṣerú ẹgbẹ́ ẹ wá sọ àwọn ọmọ kéékèèké wá sọ wọ́n di babi àlà kiri ojú títì wọ́n wá ń tọrọ owó wọ́n ń tọrọ kiri torí ìṣìgìdì alátọ̀ngbélé yín lérí tí ò lójú tí ò nímú tí ò níran gan ẹni tó tún ṣe agbátẹrù ẹ̀ ànábì tẹ́ ń pè kò níran wọn ò mọlé ibi tán ti bí afẹ́fẹ́ ni. ó bá aṣọ ẹ̀ lé yáwó. ó ní gbogbo aṣọ tó ní ìjà ṣaṣọ lélẹ̀ bàbá kìsà. kí ló kàn ẹ́ pẹ̀lú àwọn tó ń fọmọ sílé kéwú ọ̀dẹ̀ òpònú ayírádà kí ló kàn ẹ́. gbogbo ẹ̀yin tẹ́ ń fọmọ sílé kéwú gbogbo ẹ̀yin tẹ́ ń fọmọ sílé kéwú ní burú ẹ fà àwọn ọmọ ọlọ́mọ lẹ́jọ́ ń ṣoríire má fọmọ sílé kéwú mọ́ ẹ kékeré pípa àwọn àfáà òdó jẹjẹ mọ́ jí kan sọ̀rọ̀ tán. ẹ má bà yí àwọn ọmọ yín jẹ́
ẹ má bà ayé àwọn ọmọ nísìnyí yín tó jẹ́, bá ẹ yé sọ̀rọ̀ fa kó àwọn ọmọ wá yẹn sọ̀rọ̀ sílé tiẹ̀ kéwú. náà tó bá sọ̀rọ̀ kó wá ẹ sọ̀rọ̀. jẹ́ káwọn àáfàá lọ wáṣẹ́ ṣe, ẹ jẹ́ káwọn àáfàá lọ wáṣẹ́ ṣe. Ọ̀lẹ alápá má wọ́n ṣiṣẹ́, balẹ̀ má òkú kánjú ọ̀lẹ làwọn má àáfàá. wọn ló kánjú. kọ Kí tó náà wọn ń bá pè wọn bí ni láàfáà? o ò ní kú. Ẹ ń ba ayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́, kí náà ń pè láàfáà? Kò sí nǹkan tó ń jẹ́ àáfàá. Ẹ má fọmọ yín sílé kéwú mọ́. ṣe Ẹ̀yin ẹ tẹ́ mọ bá lé bímọ, ẹ jẹ́ káwọn ọmọ yín ṣoríire, ẹ jẹ́ kán lọ kọ́ṣẹ́ tí wọn bá lọ́pọlọ àti kàwé. Tán bá lọ́pọlọ àti kàwé, ẹ lé ẹ fi wọ́n sílé iṣẹ́, ẹ jẹ́ kán lọ kọ́ṣẹ́ tó máa kíní wúlò láàrí fún náà wọn. Ẹ jẹ́ káwọn ọmọ yẹn wúlò fúnra wọn lọ́jọ́ iwájú. kíní Ẹ láàrí má ṣe jọ ń yọmọ gáréèjì. bísí Ẹ má bẹ́ẹ̀ jọ ń yàtọrọ jẹ bí àwọn àáfàá. Àwọn àáfàá ẹgbẹ̀rún kan, ẹ̀rípa ara ti ń kan wọ́n. ó dẹ̀ ní sùúrù kan fi sọ̀rọ̀ Ara fún fi ọ. kan wọ́n. Ẹ̀yin abiyamọ, tẹ bá jábiyamọ tòótọ́, tẹ bá fẹ́ jèrè ọmọ, ẹ má fọmọ yín sílé kéwú mọ́. Ẹ̀rípa ara ti ń kan wọ́n. Ó ti ń jájó wọn lójú. Ẹ lọ ṣiṣẹ́, ẹ̀yin àáfàá ẹ lọ ṣiṣẹ́. Ẹ lọ kọ́ṣẹ́ tàbí kẹ lọ wá owó kẹ fi máa ṣòwò. Bó jẹ́ kúlíkúlí lẹ̀ ń tà, ẹ jẹun. Ó lè níyín. Ẹ yé ba ayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ mọ́. Ẹ jẹ́ káwọn ọmọ ọlọ́mọ, ẹ sọ gbogbo àwọn ọmọ yẹn di aláìníṣẹ́ṣe. Ẹ̀yin náà lẹ ń rán wọn kọ́ lọ máa gé orí èèyàn. Ẹ̀yin àáfàá yìí náà ń bá ń bẹ̀. Ọmọ 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 ìmáàmù kan lágége náà sì bọ orí èèyàn àti páàdì ṣẹ̀ta lò tán yìí. Ẹ̀yin àáfàá yìí, ẹ̀yin ṣèyí kẹ̀yin àáfàá ló lòun ń tà fún. Ẹ̀yin lẹ ń rán òun ṣẹ́. Ẹ bà ayé ọmọ ọlọ́mọ yẹn jẹ́. Ǹjẹ́ tó má ti rán ọmọ yẹn ní skul láti kékeré tàbí kán fi sẹ́nu kọ́ṣẹ́ tó ti gbájúmọ́ tó ṣiṣẹ́ kárakára, kò ní lérò pé kò lọ máa pààyàn, kò lọ máa kẹ́yìn àáfàá wa máa ra páàtì lọ́wọ́ òun. Ọmọ ìmáàmù mọ́ṣáláṣí tó wà lágége ni. Gbogbo wa la mọ̀ nípa ẹ̀. Ẹ yé fọmọ sílé kéwú mọ́. Ẹ jẹ́ káwọn ọmọ yẹn lọ́jọ́ ọ̀la. Ẹ jẹ́ kán rún lọ́jọ́ ọ̀la. Gbogbo wọn náà ń tọrọ jẹ, even lórí social media lásán à ń rí wọn. Ọ̀dọ̀ ìyá mi kan máa tò wá sọ́dọ̀ ẹ̀ ni, ìyẹn ló máa ń fún wọn lóúnjẹ. Ìyẹn ló máa ń fún wọn lóúnjẹ. Abiyamọ ni mí, òun ló jẹ́ kó ká mi lára. Abiyamọ gidi ni mí. Èyí tó bá wá síbi tó bá wá sọkún nínú yín, màá sọ fún yín pé abiyamọ ni mí, òun ló jẹ́ kó ká mi lára. Ìrí tí mò ń rí àwọn ọmọ yẹn lójú títì kò tẹ́ mi lọ́rùn. Ìrí tí mò ń rí àwọn ọmọ yẹn tí wọn lè wúlò fúnra wọn lọ́jọ́ ọ̀la kò tẹ́ mi lọ́rùn. Kò ń ṣe nǹkan tó jẹ́ ìwúrí fórílẹ̀-èdè wa. Kò ń ṣe é. Àwa náà la lè sọ orílẹ̀-èdè yẹn di gidi. Tá a bá tọ́ àwọn ọmọ tá a bí, orílẹ̀-èdè yẹn á dẹrùn fún wọn láti gbé. Mo ṣẹ̀làbọ̀rú, mo ṣẹ̀làbọ̀yẹ̀ ẹ̀yin bàbá àti ìyá mi. gbogbo àtọ àsúrè òrìwò fún. mo wà ń bẹ̀ o tí àkọ́bí babaláwo ní ọlọ́ba yín ni babaláwo kẹ̀ òkè ẹ̀kan tó ń kọ ni ẹ bá wá gbẹ́nu sí máìkì. ó dá àbọ̀rúbọ ìgbógbó lé inú mi dùn everyday báyìí mo máa ń níjọ́ ẹ̀ níṣẹ́ àwọn èèyàn wa ti jí ajé inú mi dùn iṣẹ́ tẹ̀ ń ṣe yìí kò ní ń agbára lọ́wọ́ ọlọ́run gbogbo àwọn tó bá ń ṣàbùrú pẹ̀lú yín tó ń gbèrò kèrò nípa yín orí ọmọ wọn náà máa fi kó inú mi àṣẹ dùn o ilẹ̀ yorùbá ti jí àwọn èèyàn ti ń kẹ tó scroll lórí tiktok báyìí ṣáà máa rí ibi kan táwọn èèyàn ti ń jà fẹ́tọ̀ wọn sẹ̀ iṣẹ́ tẹ bẹ̀rẹ̀ yìí ẹ máa jèrè ẹ o agbára lọ́wọ́ ọlọ́run olówó èkó àkọ́bí ọlọ́ba gbogbo ilé wọ́n ti mọ orúkọ gbogbo yín ní everywhere kò sí anywhere tí máa lọ báyìí máa kàn fọwọ́ lẹ́run báyìí àwọn bíbí yìí ti gbé wọn lẹ́nu gbóná agbára lọ́wọ́ ọlọ́run iṣẹ́ yìí àníṣe tì everybody ẹ má jẹ́ kó sí gbogbo àwọn tó ń agitate pé kílẹ̀ yorùbá dúró sí èdè wa kí àṣà wa kó padà sí rightful place agbára lọ́wọ́ ọlọ́run máa ṣe dáadáa fún un ní germany tí mo wà yìí lórí anybody tó sọ ọmọ ẹ ní andrew àbí muller náà ń jẹ́ marcus nina àìná àwọn orúkọ tó ń jẹ́ nìyẹn wọn míì ti ẹ̀ rí kò sí bí german ṣe fẹ́ gbóyìnbó tó bá sóyìnbó sí ó máa ti jú ẹ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kẹ́ tó bá jẹ́ ẹlẹ́ẹ̀kẹta báyìí ó máa wò ẹ́ bí ẹran ni wọ́n ti kó bẹ́ẹ̀ kò gbọ́ ọ̀bọ̀ kò fáǹsì ẹ̀ níṣẹ́ èdè ẹ̀yẹn ló fẹ́ kó bóun fẹ́ so ẹ má jẹ́ kó sí ẹ má jẹ́ kó rẹ̀yìn any area tí ẹ bá ti need support bóyá tó àwa tá a ṣe frontier any tí ẹ bá need bóyá ẹ fẹ́ ṣe nǹkan ní o pé anybody dá o ẹjọ́ ẹ má hesitate láti jẹ́ kí n gbọ́ ẹjọ́ gbogbo ọ̀nà tí n bá lè fi support yín ni màá sapá mi ẹjọ́ torí ọlọ́run ẹ má ẹ yẹ ṣe kó gan sí ojoojúmọ́ ẹ máa mú fún wọn a wà pẹ̀lú yín o ààrẹ ní sá
ẹni tí tó bá wù kó ṣẹlẹ̀ a máa wà pẹ̀lú yín. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo volunteer ara mi anytime tẹ́ bá need any support kò sí bó ṣe lè jẹ́ ẹ jọ̀ọ́ ẹ má hesitate láti jẹ́ kí n gbọ́ ẹ má yẹ kó sú ẹ má yẹ kó dẹ́rù bà ẹ́ mo wo gbogbo àwọn tí wọ́n lọ sí family house yín tó lọ ń ṣe kinní kan tó ń ṣépè orí ara wọn náà máa fi ara tó bá jẹ́ pé ìjà tẹ́ ń jà ìjà tí kò tọ́ ni tó bá jẹ́ pé ogun kan táwọn sọ pé Muhammadu ṣe kò ṣe ìyẹn nìkan ni èpè wọn máa ṣe àmọ́ tó bá yẹ pé ló ń jẹ́ ni lágbára Ọlọ́run àwọn ọmọjú la máa di omi àdì bí àgbàdo onúgò fàdìyẹ kò sí nǹkan tó ń fẹ́ fi wá ṣe kò ní sí wa kò ní rẹwà Allah ló máa ọ̀rọ̀ mi ò pọ̀ náà much because everybody ti sọ̀rọ̀ látàárọ̀ nǹkan kan tẹ́mi kàn fẹ́ sọ fún àwọn èèyàn wa ni tó ń jẹ́ ọmọ káàrọ̀ àjíire ẹ̀yin ọmọ káàrọ̀ àjíire ẹ la ojú yín gẹ́gẹ́ bí wọ́n ti ń sọ fún yín tẹ́ tí wọ́n ti ń ka kúránì fún yín ẹ jẹ́ kó ju yín là tẹ́ bá rẹ́ nìkan tó ń tàn yín ọmọ Fúlàní. Ṣàṣírí àlàpà náà. wọ́n ti fi sọ̀rọ̀ a máa ja ìbọ́lẹ̀ kó farabalẹ̀ gbogbo ara ẹ̀ tó ń gbọ̀n yẹn kó farabalẹ̀ gbogbo mi tútù sẹ́gbẹ̀ẹ́ tó ń gbọ́ mi. ẹrú ò lè ṣe kó má hùwà ẹrú. so gbogbo ẹ̀yin òbí ẹ ti rí gbogbo ẹ̀yin ọmọ káàrọ̀ àjíire ẹ ti rí pé irọ́ ni kùránì bá dé àtàdísì wọn nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni wípé nǹkan tó ń fi ń ṣẹ̀rù báyìí pé ọ̀run àpáàdì kan wà iná ọjọ́ náà mọ̀ irọ́ ni kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ kò sí anything tó ń jẹ́ bẹ́ẹ̀ à ń lọ à ń bọ̀ ni tẹ́ bá lọ á tún padà wá nítorí ẹ̀ lẹ ṣe máa rí Ìyábọ̀ lẹ ṣe máa bímọ lẹ ṣe pé eléyìí ṣe jọ lágbájá báyìí eléyìí ṣe jọ lágbájá báyìí bá ṣe ń lọ là ń bọ̀ tó bá ṣe dáadáa láyé yìí wàá padà wá jèrè ẹ̀ tó bá dẹ̀ tún ṣe dáadáa nídàkejì wàá padà wá jèrè ẹ̀ àṣepamọ́ ló wà kó sáṣegbé o ẹni tó bá ń tàn ẹ́ wípé tó bá pààyàn tán kó wá lọ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ kò ti ṣe aráṣàgà fúdù láì náà láì o kò sí aráṣàgà fúdù láì kankan níbi kankan tó bá ṣe ló máa gbà kò dẹ̀ sáàrùn rere kan níbi kankan ayé iná lọ́run rere wa tó bá ṣe dáadáa wàá jẹ́ láyé tó bá dẹ̀ tún ṣe ní dáadáa nídàkejì wàá jẹ́ láyé ẹ má yẹ kán fọ̀run àpáàdì ṣẹrù báyìí gbogbo àwọn ọmọ ẹrú tí wọ́n ń sá kiri láàrin yìí àwọn ọmọ Fúlàní ni wọ́n o wọ́n ti bí wọn sáàrin wa wọ́n ti gbìn wọn káàkiri ẹ̀yin náà ẹ máa wò tí wọ́n bá fẹ́ yan lèmọ́mù àbí dàdá ní tí wọ́n ní wọ́n yàn kiri wọ́n máa gbé láti Ìlọrin wọ́n á gbé lórí yín lẹ́kọ̀ọ́ ẹ̀yin ọmọ tẹ́ ẹjẹ́ tí ẹ̀jẹ̀ Yorùbá ń flow lára yín tí ẹ̀jẹ̀ ọmọ káàrọ̀ àjíire tó ń flow lára yín ẹ̀yin náà ẹ jókòó kẹ́ ẹ ronú yín ẹ má yẹ káwọn ọmọ Fúlàní yẹ ẹ má yẹ kán kógbó sí yín lápò ẹ má yẹ kán sọ ìlú wa di ìlú àwọn ilẹ̀ Haúsá tí Haúsá ò lẹ́nu ọ̀rọ̀ nílùú wọn mọ́ ẹ̀yin náà ìwòbí Ìlọrin ṣe rí nísìnyí ẹ̀yin náà ẹ jókòó kẹ́ ẹ ronú wọ́n ti bá yín jẹ wọ́n ti bá yín mu ẹ ti fún wọn láṣìírí ẹ ti fún wọn ní gbogbo ẹ wo nǹkan tó wá ń ṣe fún yín ẹ̀yin náà ẹ fojú wo ẹ̀yin ọmọ káàrọ̀ àjíire ni òtẹjọ òtẹ ẹ ṣe wà nínú ẹ̀sìn àjèjì méjèèjì ẹ wo adúrú tẹ ẹbẹ ṣe ń gbàdúrà tó bá yẹ pé òótọ́ Ọlọ́run gidi lẹ ń gbàdúrà sí ṣé àdúrà sí yóò nígbà ẹ wo gba àwọn ìlú òyìnbó àdúrà mélòó ni wọ́n fi tún ṣe wọ́n wá sọ fún yín pé kẹ́ máa gbàdúrà àwọn tó bá tún iṣẹ́ ẹnu yín wọ́n tún wá máa gbowó yín wọ́n láwọn àwọn ka Kùránì fún yín àwọn wàásù fún yín àwọn ríran ojú àwọn fọ́ ẹ lọ la ojú yín ẹ lọ wake up kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ o ẹ yẹ ká padà sílé ẹni kẹ́ ẹ dúra yín mú dẹ̀ wọ́n dẹ̀ sọ fún yẹn tó bá ń kọ́ ọmọ lọ́lé ké nítorí mo rí pé kan ti ń jàporó sí i ó ti fẹ́ ké ọ̀rọ̀ ti dùn ẹni tó bá ti kọ́ ọmọ lọ́lé ké kò lè jèrè ọmọ ẹ̀ because kò sí nǹkan tó wà lẹ́yìn ilé ké ojú pé kán lọ máa gé ọrùn lọ ẹ̀yin náà ẹ wo gba àwọn ọmọ tó ń lọ lékè ẹ wo bó ṣe ń so àwọn ọmọ mọ́lẹ̀ wọ́n ṣe òbí kan ní ọ̀nà Ìbàdàn wọ́n so odi ẹ wá dúró àwọn èèyàn tó ń so mọ́lẹ̀ síbẹ̀ nítorí ẹ̀sìn àjèjì imagine kó bí ru oyún fún oṣù mẹ́sàn-án kó wá bí kó ranjú ní labour room bóyá ètò wọn máa gé lọ́bẹ̀ ni bóyá ètò máa ranjú bí ni kó wá gbé ọmọ yẹn kó wá gbé lọ sílé kó jẹ gbogbo wàhálà yẹn tó tún bí ọmọ yẹn tó tún sunkún tọmọ tún sunkún lóru tí ìyá ò ní lè sùn tá jójójó. ìyá àtẹ́bí ọmọ yẹn chain àwọn ọmọ yẹn gbogbo ilé ẹ̀wọ̀ ẹ pé chain bẹ̀rẹ̀sẹ̀ wọn lé kéwú náà wà. ṣé ìyá kan ló máa bí àwọn ọmọ yìí tó ẹwà ọmọ bó ṣe rí òbí kan ló dẹ̀ bí àwọn ilé wọ́n wá gbé wọn lọ sí wọ́n wá so wọ́n mọ́lẹ̀ chain lẹ́sẹ̀ wọn. ẹ wàá gbé ọmọ yín tẹrù fún oṣù mẹ́sàn-án kò yí sí gan láti lóyún náà kọkùnrin tó jọ ẹ mọ́lẹ̀ kó tó lóyún. wọ́n pẹ́ gbé kúrò àkànní. ní mo kàn fẹ́ kán rí ni. kẹ tó lóyún kẹ tó ru oyún yẹn ṣé money sickness la fẹ́ sọ ni kẹ tó ru oyún yẹn fún 9 months kẹ tó lọ ranjú ilé bọ́ọ̀rù kẹ tó bímọ yẹn tán kẹ tó tún máa jójójó kọ́ ọmọ máa kù ọmọ wa dàgbà tán ẹ wá lọ gbé fún kọlọ ẹ lọ gbé fún kọlọkọlọ ẹ lọ gbé fún lion fún ẹkùn kó pa jẹ ìmájẹ ẹ̀yin obìnrin náà ẹ ronú yín dáadáa ó kọ̀ yẹ pé gbogbo ẹ̀yin tẹ̀ bí ìmọ̀ yìí náà bọ́n ṣe bí yín náà wọ́n ṣe jù yín dànù ṣùgbọ́n now òtítọ́ ti dé ẹ wake up
kẹjẹ kẹ ronú yín ẹ kúrò ní ẹ̀sìn àjèjì tẹ tó bá ti kọ́ ọmọ ilẹ̀ lè ké kò lè jèrè ọmọ mọ́ nítorí pé èyí tó ń ké ń sìn mo mọ̀ pé kò rọmọ lè ké mọ́ ni kò sí nǹkan kan tó ń fi ń ṣe wòlímọ̀ ẹ̀kọ́ ọmọ lè ké wọ́n ní wọ́n ṣe wòlímọ̀ kẹ lọ ra màálù kẹ lọ ra àgùntàn kẹ lọ ra ewúrẹ́ ẹ fọmọ yín sẹ́nu kọ́ṣẹ́ tọmọ yín òbí tẹ̀ bá lè ràn lọ sí ilé ìwé tó bá ti mọ̀ọ́kà ẹ fi sẹ́nu iṣẹ́ ọmọ tẹ bá fi sẹ́nu iṣẹ́ tẹ ra irinṣẹ́ fún lẹ máa jèrè ẹ̀ ọmọ tẹ bá fi sílé ké kò sí èrè ọkọ tẹ máa jẹ lára ẹ o àbí kó tún wá gbé yín kó tún ní òun wówó kó wá górí òbí ẹ tàbí kó gé apá òbí ẹ kó lọ fi ṣòwò nítorí pé lásán fọmọlúwàbí o tó bá dénú ẹ àdòdìdì kẹ wake up ẹ̀yin náà ẹ lọ máa kàdísì yẹn fúnra yẹ ká ní Yorùbá ẹ má yẹ kán ṣe ara múlamúlamúla ẹ má yẹ kán ṣe lẹ́yìn lórí mọ́ èdè lédè tí ò dáa ẹ má yẹ kán ṣe lẹ́yìn lórí mọ́ ẹ wake up ẹ̀yin obìnrin ni mo bá wí jù nítorí ọkùnrin kò sí nǹkan tó kàn wọ́n kán ti kíbọ̀ kán fààyàn tiwọn obìnrin ló ní wàhálà ẹ̀yin lè láì sí lọ́kọ. àwọn obìnrin la ní wàhálà àwa la ru oyún àwa la bímọ àwa la ranjú tó àwọn obìnrin ni mo ń sọ fún o ẹ wake up ẹ ṣeun mo ṣe làbọ̀rọ̀ ẹ̀ làbọ̀ yẹ̀ làbọ̀ ṣiṣẹ́. gbogbo àtọ àsúrò ìròyìn ẹ ṣe gan ìyá wa akẹ́jù lọ́mọ Ọlọ́run ọba Elédùmarè àbáwá wà pẹ̀lú yín ẹ̀ ní pẹ̀lú ẹ ṣe gbogbo lé o kò ní.